You are watching My Naija TV. Obìnrin ní di quality mẹ́tàlá lára ọkùnrin àwọn afáwọn ní kankan bẹ́ẹ̀. Káwọn náà fi sọ jàrúwọ́. Ẹ afẹ́ mi bínú o quality tóbìnrin fi fẹ́ yàn mẹ́tàlá ni ẹ ní kankan wọ́n fẹ́ yín torí Ọlọ́run. Àṣìṣe dàrú lákìnnàwó yẹ̀sìlú bí àwọn àlùfẹ́ wà máa nídìí. Ìmọ̀ gbé mẹ́tẹ̀ẹ̀tàlá wa wọ́n jọ mi. Nítorí sẹ́wùlẹ̀ alukọ̀ jẹ́ n sọ mẹ́ta ń bẹ̀ péré. Billahi minash shaytanir rajim. أعوذ بالله من شماتة الأعداء أعوذ بالله من موت الرجال والنساء أعوذ بالله من عذاب القبر أعوذ بالله من عذاب النار من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه قرآن ووضعته قرآن وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ إني تبت إليك وإني من المسلمين صدق الله العظيم. الله أكبر. Àti gbọ́dọ̀ tóbi kò wà òkè dáadáa tó. Ìkìlọ̀ mi fúrẹ́kọ́ni, àyàtọ̀ hakim fàbí àmàfàní. Ádìmí kú ní Bàyárùbá. Olúwa Kùránù ni. Àkí àwọn àlùfáà wa tí wọ́n wọlé bọ̀, àlùfáà wa ọba àlùbáríkà Amirul Jaysh. Al-Qasimi ti tó bí pẹ̀lú Al-Qur'an àti àlùfáà wa ẹlẹ́fún orí alayhi salatu wassalam. Ẹnìkan wá bá ń jọ kan ó ní man ahamakun nas. Wọ́n ní ta ló gbọ̀ parí. Ó ní man qala anna'u a'qalun nas. Gbogbo ẹni ọba ti ní làákà yìí wọn ló jiná ju gbogbo àwọn àyókù lọ wọn ló gbọ̀ parí. So kullama salima mikizaru aw ukila lahu izaru. Bẹ́ẹ̀ bá ti fẹ́ràn àròyé púpọ̀ tó bá ti pọ̀ jù kótókótó ọ̀padà gbẹ̀yẹ. Kalima iftitahiyya mo bẹ̀rẹ̀ báyìí pé ra'aytu al-'izza fi adabin wa akli wa fi al-jahli al-mazallatu wal-hawan. Iftitahiyya. Baba ọlọ́mọ tí àwọn àgbàlagbà tí ń bá kí iftitahiyya ni òde ń kí àmọ́ kalima iftitahiyya náà ń kí àwọn tí ọjọ́ mọ̀ ìyẹn ń kalẹ̀ náà ni ìṣẹ́jú márùn-ún ní tí ń bá bí ń kí yẹn lọ yóò pé kí wọ́n nílé nǹkan kan fàṣùkò yóò kù ṣe mọ́. Bàbá ọlọ́mọ Alhaji wa Ọláyínká Abubakar bàbá ọ̀tẹ́ wọ́n bá yín dá ọpẹ́ méjì lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́ alákọ̀ọ́kọ́ ni wípé gbogbo ẹni tí ń tẹ̀lé àwọn àlùfáà ẹ̀yin ọmọ kéwú àbí ẹ̀yin ajá násì tí Ọlọ́run ní kí ọ sẹ́kù násì lọ́wọ́ tí yín lónìí báwa náà ti jẹ́ alánàá tọ́lọ́nsì ni ọ̀dàm tó dà lónìí. Ká gbìyànjú dáadáa ńjọ́ tá a bá ti ń bẹ lẹ́yìn àwọn àlùfáà ká lo nǹkan méjì kọ́ má bàa yíwọ́ fún wa lọ́la ńjọ́ tí Ọlọ́run bá gbé ìgbà wá fún wa.
nǹkan alákọ̀ọ́kọ́ náà ni wípé lo àníyàn dáadáa pẹ̀lú àfa tó o bá ń tẹ̀lé kó lè bá yẹ ọjọ́ tí wọ́n náà bá diwọ́. ẹlẹ́ẹ̀kejì ń bẹ gbìyànjú mímọ̀ ibi tí ayé ń lọ tásìkò ń lọ nísìnyí irọ́ ò lo ayé máa o ọlọ́run gbà fún mi ò lo ayé máa o ayé ń pè mí lọ́tún wọ́n ń fọ̀rọ̀ ọlọ́ mi ò lo ayé máa a sì wà ní àsìkò tí gbogbo tí yẹn ọba sọ láyé àbíkọ́ lọ lè jinlẹ̀ kójú rẹ̀ ó jẹ dáadáa kó sì ní ẹ̀rí tó jiná lọ́wọ́ torí tó ọba sọ̀rọ̀ kan nísìnyí wọ́n máa bí ọ láyé pé mo lo ti rí kí gbogbo àwa tí a bá ń bẹ lẹ́yìn àwọn àlùfáà ká múra ọ̀la kalẹ̀ ọpẹ́ tí mo bá àfa wa bàbá ọ̀tẹ́ dún ni pé nígbà tí ń tẹ̀lé bàbá wa Amirul Jaysh rahimahullahu ta'ala rahmatan wasi'a. àwọn èèyàn máa ń pé ọlọ́run parí nǹkan sára òun náà torí tí ń bá ń dun ohun rẹ̀ bí ti ń dun bí ti ń dun ntí wọ́n sábà máa ń fi ròyìn àwọn ajánásì ni wípé wọ́n yìí lè ṣe wá sí bẹ́ẹ̀ yẹn bá ti lóhùn púpọ̀ jù kò ní máa wá sí ṣe. àmọ́ ńgbà tí bàbá wa Amirul Jaysh kú níjọ́ wọn kú náà ẹni ọba wo ara tí bàbá ọ̀tẹ́ ti ń dá àti ìmọ̀ tí bàbá ọ̀tẹ́ ń túlẹ̀ àti Yorùbá ti ń gbé kalẹ̀ ní gbogbo àwọn òde tó bá lọ kò sẹ́ni tí ò ní máa bá Amirul Jaysh dúpẹ́ wájú Ọlọ́run wípé ẹ̀yin rẹ̀ ò bàjẹ́. alhamdulillah. kátó wá sọ wípé bí òní yìí ti rí al-izza iyì fi adabi ń bẹ pẹ̀lú kéèyàn lẹ́kọ̀ọ́ wà á kílí ń kó sì nílẹ̀ aká yìí tí ọmọ bí dá sọ̀rọ̀ irú èyí tó lé kéèyàn wá dá sí yìí. nígbà mẹ́rin bẹ tọ́já sí wípé àwọn ìkọlàbà rọ́ọ̀sù sọ̀rọ̀ ẹlòmíà mú orí alọ sọ́ọ́dìrù yẹ́tì tàhí ẹ̀gbọ́n ní ń ṣe yìí níṣe ẹ̀rì bẹ́ẹ̀ ìjánásì èsì kọ́ lórí wọ́n bil jahali gbogbo ẹni tí ó bá gbìyànjú mímọ̀ dáadáa alimazalatu wal hawanu ó lè máa ṣe wá sí láwọn ààyè tí ó bá sáwọn mímọ̀ ń bẹ àmọ́ tó bá dọ́dọ̀ àwọn onímọ̀ tí ń bá ń sọ̀rọ̀ àwọn ní kíní ń wí bàbá ọ̀tẹ́ wa kọjá ẹni tí ó máa sọ̀rọ̀ láwùjọ tẹ́nìkan sọ pé kíní ń wí kíní ń ràn ọmọ jẹ́ iftitahiyya ti bàbá ọ̀tẹ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé bàbá wa Amirul Jaysh rahimahullah. ẹ̀yin dàbí ọ̀dà báyìí jẹ̀mọ́ alhamdulillah. ẹ dákun ẹ dá mi lóhùn jẹ̀mọ́ ẹ̀yin dàbí ọ̀dà báyìí kì í dájú báyìí náà lọ Imamu Shafi'i 45 years náà ló lò ọdún Imamu Shafi'i ọ̀pọ̀ nítòsí ṣe kalẹ̀ náà ní lọ yìí Imamu Shafi'i bó ti wá rí ni pẹ̀lú bọ́lọ̀ ń ti gbà fún àti gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún ni náà irú wọn tún ń bẹ inú àwọn tá ń kun yà yìí àti inú àwọn tí ń bẹ láyé lónìí bàbá wa fi bàbá wa Amirul Jaysh wéru àwọn bá ní kò burú jù torí kéèyàn lọ kéèyàn rẹ̀ ó sì dáa káfíru ẹni bẹ́ẹ̀ wí àwọn ẹni rẹ̀ tí wọ́n lọ tẹ́yìn wọn dáa Al-Qur'ani sọ ọ̀rọ̀ kan ikú wala al-akhiratu khayrun laka min al-ula ọ̀kan nù àwọn àfa tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ọlọ ìrìn àjò kan ó sì fẹ́ yàwó mẹ́ta ọwọ́ adarí ìrìn àjò yìí sẹ́wọ̀n yìí pé ọkùnrin ó ṣe ẹ̀tọ́ láàrin yóò pín oorun bí wọ́n ti pín ẹni tí ó sun ọjọ́ kan bí ti pín kó tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀nà tí ẹni tí ó sunrun gbẹ̀yìn kó òun tó lọ ìrìn àjò tó lọ ọwọ́ adarí ìrìn àjò kọ́mọba àwa dàrú ọwọ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta kalẹ̀ wípé talẹ́ni tí mo lè kọ́kọ́ sùn lọ́dọ̀ rẹ̀ nínú àjò tí mo darí yìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń jẹ́yàwó mi tẹ́ ẹ bá sì fún mi lẹ́rìí tí mo fi lè sùn ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan ẹ̀rí Al-Qur'ani mo fẹ́ kẹ́ ẹ mú wa ẹ máa mú Al-Qur'ani wa kó máa jẹ́ ẹ̀rí tí wọ́n fi wípé ọ̀dọ̀ mi lọ́kọ mi gbọ́dọ̀ sùn tẹ́lẹ̀ wọ́n fi wípé ọ̀dọ̀ mi lọ́kọ mi gbọ́dọ̀ sùn àbá àwọn azọlágbẹ̀rún ń sọ yóò sí mi yà yín iná lèmi náà fi ń wí báyìí wọ́n wá pe ìyàwó àkọ́kọ́ tó jẹ́ ìyálé ọlọ́dọ̀ àwọn ẹlẹ́tọ̀ọ́ kẹsùn òun sì lẹ́rìí lọ́wọ́ kí lẹ́rìí rẹ̀ ó ní az-zabiquna az-zabiqun ulaika al-muqarrabun ibi ọ̀dà dúró náà nù kọ̀dá kọfí jannati ọba dá kọfí jannati ni ọkùnrin làlìjánnà ọmọ lọ lè ulaika al-muqarrabuna ni ọkọ̀ wò pé zabiquna zabiquna ulaika al-muqarrabuna ọ̀dọ̀ ilé yọ yẹ kí n àmọ́jẹ́ ń gbọ́ ẹ̀rí èyí tó wà láàrin náà ìwọ ìyàwó tó wà láàrin báwo ni ẹ̀rí tiẹ̀ tí mo fi lè sun ọ̀dọ̀ rẹ lálẹ́ yìí akí àwọn àlùfáà wa ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o ọlọ́nẹ́gbẹ́ Muhammad kí lè rí tiẹ̀ tí mo fi lè sun ọ̀dọ̀ rẹ abáwọn ará ìdùtọ̀ ẹ̀ tí wọ́n bẹ̀ wọn ọlọ́run ní ẹ̀rí lọ́wọ́ wọn ní kí lè rí náà ọlọ́run sọ pé hafizu ala salawati was salatil wusta
ẹ̀rí tó ń mú wa nù ọlọ́mọ hafizu ala salawatil hamsi wa salatil wusta òun ní salatu wùsìtá níta ẹbí lè sún ọ̀dọ̀ òun nù ọkọ ní wọn náà ọkọjá ìwọlé kẹta kílẹ̀ rí tiẹ̀ tí mo fi lè sún ọ̀dọ̀ rẹ lónìí òun káfẹ́ mani tó wọn kọ́kọ́ sún ọ̀dọ̀ rẹ ni ìyàwó ẹlẹ́kẹta wa bọ́ síta ẹ bàbá àwọn ìyàwó kẹta àwọn ìyàwó gbẹ̀yìn wọn máa ń létí dáadáa ọwọ́ àrònú lọ ó wọ àyàwó lọ gbà àyàwó ló ti àwọn méjèèjì dànù àyàwó ló lè attract ọkọ ọ̀hún tẹ́lẹ̀ yóò fi máa tọ́hún yóò fi máa hó ó ní orí ohun tóhun jẹ́lẹ̀ kẹta wà lálẹ́ akhiratu khayrun laka àtàwọn méjèèjì ìtàkọ́kọ́ ọ̀hún èmi tí ń di akhiratu yìí khayrun laka èmi mọ lóore fún ọjọ́ tó rọ́dọ̀ mi lọ́yẹ kí ọmọ sùn sí izan baba wa hamiru jayiz wàlálẹ́ akhiratu khayrun laka minal ula wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Allahu akbar. ọ̀rọ̀ lèyí tó ṣe nítumọ̀ Bẹ́ẹ̀ni. tí ó sì kọjá àsìkò tí wọ́n bá ṣe báyìí fẹ́ lómi ìgbà tí wọ́n yẹ̀yẹ́ rẹ̀ ní alẹ́mìlẹ̀ fún ìṣẹ́jú márùn-ún Kí ni kí n fi ṣe? tọ̀hún ní sì ń dààmú ẹ̀ ńgbà tí ètí balansi. Ayé akala. àfa àwọn ajákùnmọ́ ẹ̀ lìbò ní burú fún yín Àmín. ẹni má balansi lára èyí ló ti mú kan tó wúlò yóò sì sọ èyí ò kó mẹ́ èyí sì èyí yẹn jù nù ọlọ́run ti mójú kó mẹ́ tó bá yá sí pé ọ̀dà àwọn alákadá lẹ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kẹ́ tó jòkó lówó ti dáko yín Bẹ́ẹ̀ni. àmọ́ àwọn tí wọ́n máa yà akadá náà nì wọ́n máa dìde lọ́kọ̀ọ̀kan tí a gbọ́dọ̀ ṣáájú ọ̀rọ̀ yìí wọ́n là yà á kẹ̀rá tù. asalaati lùsùtọ́ sábì kúrẹ̀ Sáàlù kúrò. ẹ máa ṣá àtọ̀ nínú àwọn kíṣẹ́ẹ̀tì tí abẹ́ pín Ṣé pín in náà? nílò lẹ́yìn ó sì dùn mọ́ mi bá tètè bẹ̀rẹ̀ á tètè lo àwọn kíṣẹ́ẹ̀tì wọn lọ tọ́ alùpùpù mẹ́ á bọ̀ síbi ètò tí ó tún tẹ̀lé alikẹ́lì ẹ̀sìlẹ̀sì nàìjíríà Ọba àṣàrò mi náà ń sálámì sí i. aki unlimited ash àwọn ni ó bá rí bẹ́ẹ̀ aki alfa wa sheikh abdulrozaki Milo Choko mi. ọlọ́run kí ó jẹ́ mi àlàáfíà àwọn ogun Àmín. nínú àwọn tí a gbọ́rọ̀ lẹ́yìn iná ni àwọn náà wà dédé ìṣẹ́jú tá a bá sì fún wọn bó bá dìgbà náà á mọ̀ àmọ́ kọ́rọ̀ wọn máa tẹ̀léra wọn bẹ́ẹ̀ ìṣẹ́jú mẹ́ta kan mẹ́ta bẹ́ẹ̀ fi ṣe interlude láàrin ọ̀rọ̀ wọn Yes. kí kewúlérè wa lò Bismillah. ìṣẹ́jú mẹ́ta ni mo pè é ẹ̀ẹ́dìgẹ́ mo tètè pè ọ́ ìṣẹ́jú mẹ́ta bó bá ti pé ń gba máìkì bismillah. ويا صائب الأكيرة أنا الله جعلني منيستا إذا عرفت منيستا قد عرفت منيستا وإذا لم تعرف فاليوم بابا مكودي عرفت منيستا لهن لها القرآن جعل إبراهيم كمينيستا المركزي كمينيستا المركزي ọba tó ṣẹ̀dá mi ni mò ń ké sí ó sọ́hun tó pọ̀ láyé mi ni mò ń dúpẹ́ sí ilẹ̀kùn bí ọlọ́run mi gbogbo ìgbà ló sí kọ̀dírù àlàmọ́ ìyáṣà ọlọ́run kò sóhun tí ò lè ṣe kábíyèwò sí. Bisimilayi kéwù mo tún lè dimensionally àmọ́ ni èyí tí mo gbogbo educationally bàbá mi kú dé olú ìbànújẹ́ oníkan yín lọ́la àmì ìdùnnú lára mi kú rí làwọn tàbí ń bínú àlùkọ́sì mi owó àná ní gbà ìbànújẹ́ oníkan yín lọ́la àmì Maulana Sheikh authentic kọ́lọ̀ ń jẹ́ rí bàbá pé mo wá sọ pé bàbá ọ̀tẹ̀ ló ń kó máa obìnrin lọ́ọ́ kó máa.
ọlọ́run ká àbáríkà fún ẹ. àmín kẹ́. وإخوان الرسول دونكم أطيب التحيات وأزكاها قائلا السلام عليكم ورحمة الله وبركاته. حقائق اليوم من حزن وفرح. حقائق اليوم من حزن ومن فرح. أحلام حمس فذك بالله جواد. ما من بني بشر إلا يكون له قصد لنيل العلا خيراء يزداد بأصله وبساي العلم أجملها حتى تخر له الأكياس أتواد. العلم زين يديم فضل صاحبه لكن أسمى العطاء للعبد أولاد. يحيي الوليد تراث العلم والعدد لوالد وصنيع الخير من ساد. أكرم بشخص على بالعلم والرشد شيفا لمنهجنا الجراء رشاد. أعني أبا بكر عيسى أوتنتيكنا ترياق جهل وما للحق معتاد. قد قيل عنهم بأن الله أنساه مسلوب أثم من الأولاد أجداد. وأسكت الله آل البغي والعصب بإبة فرئة الأكباد قواد. ناديت كلم لقرب الشعر تانية لمائر متكن في الفكر أقاد. يعني مشاب وفضل علم صيره سيفا لمن أجل الفيء أو أمجاد. kódà bá àjẹ kàṣálátù parí tí máa parí orin ọlọ́run kí ànábì àti lè yíwọ̀n náà tánu ni à ń bá a lọ díẹ̀ díẹ̀. ẹlẹ́gùn ọba ti pọ̀ tó yẹ já ní alhamdulillah. ẹlẹ́gùn ẹja wí kẹlẹ̀ dáadáa. alhamdulillah. ẹja ní alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. adúgbò lọ́dọ̀ ọlọ́run. bí wọ́n bá wí nǹkan kan ní ilé nìí kò sí nǹkan kan tó tayọ pé. Abasáájú kí n tó wí kalimatan aw kalimatayn. Ó kí àwọn afá níkàlẹ̀ àṣẹ olùkálùkọ̀. Ọlọ́run darí ẹgbẹ́ o. Ọlọ́run náà Muhammad. Inú ilé ní à ọlọ́run máa ń tukọ̀ rẹ̀. Òkú ní dàrú. Ìbákọ̀ ọlọ́run náà Muhammad. Omi kíkì mi mo kí àbá wa صاحب البيان والمعاني والتبيان أبو رحمة أدام الله وحياته. الله صديق مدارا. آمين. أفاوى المبارك الله وكيو. آمين. وكي أفاوى الدكتور الله صديق مدارا. آمين. البركة لنا محمد صلى الله عليه وسلم. الله وين يولو. آمين. وكي أفاوى يا والاتي إلى أفاوى من توانجة دمو أفاوى شيخ شازل. Allah. Ọlọ́run tó ní ẹ máa dùn ún rí báyìí àìní dùn ún rí má Ọlọ́run ní bá a ṣe fún yín. Àmín. Omi tí wọ́n fi bí ẹ̀yin nù omi àwọn ẹni Ọlọ́run yóò mọ tuntun sí ni. Àgbàdo àbá ti lọ Ọlọ́run dójú tì yín gbogbo nǹkan tí wọ́n máa ń sìn ṣe ní àbá ǹdá ilé máa yọjú Ọlọ́run tú àṣírí yín àṣírí yóò ní tú láéláé. Àmín. Àbáríkà ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Sheikh Atata Ọlọ́run jàre yín pẹ́ o. Àmín. Àbáwá Amirul Jaysh táwọn fi yín rántí àná Ọlọ́run kọ́ wọlé àná Muhammad ọmọ bá kọ́ yín máa ṣe àbáríkà ọlá àná Muhammad. Àbáwá ọlọ́run láti Agbẹ́jì ní tí ń lò sẹ́jú kan bẹ̀ báwọn. Àbáwá dákùnrin mi létí Àbáwá Bukola Ọlọ́run ṣàlékún dáadáa. Àmín. Al-Imma Al-Kadiri. Al-Imma Al-Kadiri. Al-Imma Al-Kadiri. Ọlọ́run ṣàlékún dáadáa. Àbá máa fẹ́ràn bàbá ọ̀tẹ́ níbi pé wallahi tallahi nífẹ̀ẹ́ tí ó jẹ́ ìfẹ́ tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. Gbogbo bẹ́ẹ̀ ti ṣe la gbọ́ Ọlọ́run ṣàlékún dáadáa. Àbá Rahman láti gbọ́dọ̀ fún. Okay, Al-Qasim
àlùkọ́ọ̀sì mi onígbàgbà bá ń gbówó lẹ́ẹ̀kan ọ̀sán ní òní mo ní ìran bára márùn-ún nígbà làwọn ìjọba tí wọ́n lọ wọn kún wa sínú ọ̀nà níta wẹ̀. bára àtàlà àfa ń bẹ ọgbọ́n àfa bára títsà bára ń bẹ ọgbọ́n àfa ìyá arúgbó bára ń bẹ ọgbọ́n àfa Akramakumullah. talakọ̀wé bára ni pé yẹ́sà ọba ní yẹn tó bá páàkì sẹ́sẹ̀ títí wọn yẹ́sà please I'm not a beggar I am a teacher government does not pay us please I am not a beggar. mi yẹn bẹ tọrọ bára tí kò lè ṣe beggar. It is ask I ask. Kí ni difference ti mẹ́nu kéèyàn ask àti kéèyàn ó béèrè. Àbá yẹn náà kánú. Àwọn àbá ọjà sàgbẹ́kù. Àbá kì í sẹ́sẹ̀ títì. Àbá kan nínú ọgbà ọ̀tá láàrin rù. Ọba bá wa olówó kan ló pe ọlọ́ba ní. Ọlọ́run jọ da fún mi. Ọmọ adágún wa mú tó ọ̀rọ̀ àlù tí ń bẹ̀ ń bá gbà. Bí eléyìí nǹkan bí eléyìí nǹkan. Kí ló wá fẹ́? Kí ló wá fẹ́? Tí mo fẹ́ ni pé ẹ dẹ́kun. Mo rí náà sí. Ìrà ọ̀rọ̀ jọ da fún ẹ. Ẹ tẹ́ ń bà wá jẹ́ rèé. O tún wá wé láàrin. Ẹ tẹ́ ń bà wá jẹ́ ẹyin rèé. Ó ń bà jọ wa rà. Ìrà wọn yóò pèsè yàrá jẹ. Kúrò ní ẹni rẹ. Ìyá arúgbó bára. Nígbà tí wọ́n bá lọ bì kan wọ́n tí wọ́n ń lọ. Wọ́n kú bẹ́ẹ̀ àmọ́ tí ń pa wọ́n sílẹ̀. Ètò àkùnrin sì ni pé ẹ máa rí wọn níbi tí wọ́n ti ń gba ATM. Kí ni ìyá arúgbó wá débi ìdí ATM? Àdúgbò àdúgbò lè báyìí. Wọ́n ti gbó ní tọ́pọ̀ òpó yóò sojú èmi pẹ̀lú rẹ̀. Ọba àgbo tán, wọ́n ti wá lọ tọ́jú àdúrà wèrè kan. Ayé òní wa kọ́ nù rẹ̀ ọkọ̀. Ọ̀sìn ẹni tí wọ́n gbọ́ ìlú tí ò ní mówó lẹ̀. Ayé òní wa yẹ ìlú rẹ̀. Àwọn ìgbà pọ̀ àdúrà tí ò lè ṣe fọ́ bá wọn. Wọ́n máa ṣe fún wa. Ìrìn àbára. Àmọ́ aṣọ àbá àbára yìí èyí tó àbá mi lẹ̀. Àbáyà kò ní kú. Àwọn ìwé ìgbà sí tó wọ́n dìde ní. Àbára bàbá ọ̀fẹ́. Ètò ọ̀hún ṣe fún ọ lẹ́nu orin ńlá ni. Gbogbo ìdí tí ń ṣe é bọ̀ orin náà ni o. Àwọn kò tó ilé. Ètò kúrò àtàfẹ́ kó ṣe ọlọ́run ṣe. Ọlọ́run gbogbo ẹ̀yà wa ti ń bẹ ní. من جاور النعمة بالشكر لم يخشى على النعمة مبتدأها. الكفر بالنعمة يدعو إلى زوالها والشكر وبقارها. والسلام عليكم. àwọn akẹ́sẹ̀ tí ń ṣe wọn ò sì pàtó olùṣẹ́jú márùn-ún báyìí. nísìnyí àwọn kí ló ṣẹlẹ̀? Ẹ̀sìn kẹta. Abdallah. Allah. Allah. Ká máa náwó ẹlòmíì 200 náà ni ó nà yóò tún wá yọ fà. Máa ní ṣerú bẹ́ẹ̀. Ẹni á gba owó fún àwọn ìyá ọlọ́mọ méjèèjì. Àárí ṣe nu mọ́ṣáláṣí láàárọ̀ torí àbẹ́ ṣe wájú àwọn àgbàlagbà. Nígbà tá a mọ̀ pé ní ètò míì tún kú rọ̀lẹ́. Bàbá ń mọ̀ àwọn ìyàwó yín méjèèjì. A fẹ́ gbowó fún wọn. Owó tá a ṣe máa gbà fún wọn yìí àwọn kan ni wọ́n ní ọmọ làá máa gbà fún. Bí ó ti wá já sí pínpín èyí ò ní tá a bá gbà tán. Mẹ̀kúdí súnmọ́ mi. Mẹ̀kúdí yín ló wọ̀ mí lẹ́mìí. Kí ni eléyìí jẹ́ ń tiẹ̀? Kàwúkánú. Múndà súnmọ́ mi. Bàbá ní a ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Múndà tó wá ń jẹ́ yìí o. Àfáà múndà ńgbà tó yí Mẹ̀kúdí náà ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ sáwó ìsí méjì. Bàbá tí wọ́n mú wa ẹ̀ máa pín sí méjèèjì. Ìwọ nìyálé, ìwọ nìyàwó. Tìyálé tìyàwó. Tọ̀. Àwa àwọn mọ̀tápà ni wọ́n ṣáájú. Ẹni bá mọ̀ kọ́rọ̀ ikẹ̀ òun ó kù. Àwọn àti bàbá wa àtẹ́rẹ́ àwọn ni wọ́n ti mú owó ata. Àbá Mùdáfírù Mẹ̀kúdí. Tọ̀. 10,000 ti àbá wa Mẹ̀kúdí ní 5,000 lọ́nà méjì. Ìyálé ń gbà tiẹ̀. Ìgbà mọ́kòó ló fà. Ìyàwó ni. Aba Amiru jẹ́. Kabuna Abubakar ni Isa. Authentic. ثم والأهل الصلاة
لما أعطيت من نعم الإله فصنها حقيقة عيسى الصلاة على المولود بركات السماء فرادية اسمها رب الصلاة سلام عليها من يوم الولادة فنقيها ومن أهل الطغاة وبارك ثري أمها يا إلهي سلامي للنبي مع الصلاة رب اللوح والرسل الكرام كذاك القلم يا معطي الصلات فزد رحماك والغفران ربي على سبت الرفاع عند الصلاة فزد رحماك والغفران ربي على سبت الرفاع عند الصلاة. السلام عليكم. tí wọ́n fi máa ń bẹ ní tí wọ́n kọ ní lọ́wọ́ àtẹni kọ́ fún rẹ̀ nu. yóò tètè mọ ibi táwọn kókó orin bá wà yóò lọ bẹ̀ tọ́ ń bẹ́ ń bi tí sì ń ṣàpèjúwe sábà lọ́wọ́ kò wá fún ìdébi orin. àbá àwọn ọkùnrin burú fún yín àbẹ́kọ̀lá níbi lọ́dọ̀ ọlọ́run. níbi wá sí ìbẹ̀rẹ̀ wà níṣẹ́ bèbí táàrin tí ní ládé níṣẹ́. ní tí máa ń wu ni òun dáa ju tó. oríṣiríṣi ọ̀nà lèèyàn máa wò lára celebrant tí ó fi máa bá dúpẹ́ pọ́pẹ́ yẹ. Allahu Akbar. Jákèmálì ti sọ ọ̀nà kan ọ̀nà tẹ́mi fẹ́ sọ lára bàbá ọ̀tẹ̀ náà ni pé bí àáfàá bá wà tọ́láwọn tí ń tẹ̀lé táàfà ní ọ̀há sí mọ́ tẹ́ wá ń wo ìgbésẹ̀ ẹni tí ń tẹ̀lé ni sọ́jọ́ tààfà àbíkọjọ́ tí ò bá jọ tààfà ọmọ àlè àfà yẹn ni. Allah. àmọ́ ọmọ ọkọ iná ẹ̀ ní bàbá ọ̀tẹ̀ jẹ́ fún Amirul Jaishi. Rahimahullah. màmá pé Amirul Jaishi láì máyé ìgbàlẹ́dẹ wọ́n á sì máa pẹ́mìlé wọn a máa wá wọ́n jọ wá pẹ̀lú bàbá ọ̀tẹ̀ ni. Amirul Jaishi wọ́n wá lọ́dún kan wọ́n wá sọ fún gbogbo ayé wípé lẹ́dẹ̀ yìí kódà lọ́sùn yìí bẹ́ẹ̀ bá fẹ́ pè mí tí ọba ti lọ́wọ́ Muhammad Ridwanu láyé Ọlágúnjú yìí ní dáhùn. bàbá ẹ̀tẹ́ wá lo èdè wọ́n pe òun náà níwáàsí kò tí ì ju ọ̀sẹ̀ mẹ́ta lọ mọ̀ á gbúrò bàbá ọ̀tẹ̀ kìí kò lẹ́dẹ̀ wípé ìlàjì ọ̀rọ̀ tí bàbá ọ̀tẹ̀ sọ èmi ní fi ń fún ṣú èmi ní fi ń ròyìn. Allahu Akbar. bàbá ọ̀tẹ̀ wá sọ ń bẹ̀ wípé bí ọba sọ́lá àti lọ́ọ̀yà Ọlágúnjú tí mo bi léèrè wípé bó o lẹ́dẹ̀ yìí tí wọ́n sì ní wá ìní wá kọ́ á sí tí mo rí nítòsí nífiwé tayọ ọmọ ọkọ ládàá fà ọjọ́ ń tà fà rẹ̀ náà wí ìgbésẹ̀ lẹ́yìn àfà tẹ dúró síbẹ̀ tí ń fi yẹ̀yìn táàrin èèyàn àti Khalifa Amirul Jaishi ó fi dàrú irú gbèsè bẹ́ẹ̀ sún síwájú sí ọlọ́wọ́ bóbùn yín pé ọlọ́wọ́ foríjì àfà ahalan wọlé dátà Ìsá àlà wọlé dátà Ìsá. ahalan wọlé dátà Ìsá. bàbá ọ̀tẹ̀ àlì lórí. Bàbá ọ̀tẹ̀ àlì lórí. wùlídìí ti bẹ́yìn náà kìrọ́ọ̀mì. wùlídìí ti bẹ́yìn náà lè kìrọ́ọ̀mì. qawmi fikhari izami. qawmi fikhari izami. ala walidata Isa. ala Ìsá. nítorí ọ̀rọ̀ mi. bàbá ọ̀tẹ̀ lè lórí. ìyá ọlọ́mọ. Alukurani ní ká tọ́jú ọmọ ká fún lọ́yàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń sáwọn ọyàn láti fọ́mọ lónìí. mẹ́dísìn ń bẹ nínú ọyàn ọmọ tí wọ́n bá fún lọ́yàn dáadáa tọ́yàn já dáadáa malignancy tí mo sábà sobìnrin ni kò ní ṣe. ọpọlọ rẹ̀ ó jiná koro yóò máa kí ó ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ yóò máa wé ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. ẹ má kánjú àti tètè lo fídà. dákun màmá. àdé kí fúlà rọ̀bì hà fọlùmọ̀fẹ́ ayélujára fíìrì gbòòrò àdá lẹ́yìnsá yóò jìdí fásùmáyé kọ́lì wáyé dákun màmá fọmọ lọ́ọ̀yà òórè tó pọ̀ lò
ṣe lò fídí ń bá túmọ̀ o òun ló ń tọ́ ọmọ òun. ẹ ṣeun làkàdíjà kùmàtì lè ilá fi fún àfọ oníwàásí ó bá jáfọ oníwàásí míì ní àwọ ọ̀rọ̀ bá ti ṣáájú fún báyìí àbá ilé ẹ̀ ó ti dàrú torí pé gbogbo tán fẹ́ palẹ̀ máa ti sọ náà ni wọ́n ti sọ tán àmọ́ ọlọ́run kẹsàn-án bàá débi kí wọ́n lè fi kúlọ̀ aláwọ̀ ṣe wá àṣẹ ìkó mọ̀ tí ó sì ní ìdájúgbà tó mọ̀ wọ́n ó kú ọlọ́run ló kẹ́ wọn débẹ̀ wọ́n ti wá mi ìyàwó rí tán ní tí wọ́n sì lo wá àṣì tàbáraka tẹ́yàn máa wo kí òkú ni wọ́n lò fún ọlọ́run ló fi sẹ́yìn náà yín ó bá já sí pé ní wọ́n máa ti fún yàn ní sàtífíkẹ́tì wá sí ni ẹ ti dẹ mẹ́rítọ́s bẹ́ẹ̀ ti wà ń gbogbo àwọn nọ́ọ̀sù lẹ́tì máa pààrọ̀ fún Sàlámì pààrọ̀ yùn torí pé ń bẹ́ ńlẹ̀ ní digi làkàdíjà kùn àti lìí láfi ọlọ́run má jà wọ̀ lókun ọlọ́run jẹ́ máa bẹ dáadáa ọlọ́run má sọ̀rọ̀ yín má kàmá yín má rìfáàsì má sì yára padà sí ibú làkàdíjà akùn rasulu min anfusikum má sáré wí gbàtà ìkéta wọn mú àdúrà rẹ wá. làkàdíjà akùn rasulu min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum بالمؤمنين الرؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آنكم الله أعوذ بالشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. tí wọn náà ní máa ya gàálè kó bọ́tọ̀ ẹ̀ láwọn èèyàn kankan látàárọ̀ àwa náà lè máa lé. الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم هذا بيان للناس بابا سلطان الواعظين وهدى وموعظة للمتقين ojúde wá sí la wà yìí. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. bàbá Sàláàtì ní àtẹwà àdúrà yìí. إنهم لهم المنصورون. àwọn náà wọ́n tún ní ká sọ pé amínà bàbá tó kọ́ ibẹ̀ fún ọ. لهم الغالبون. يا صاحب البيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين إنس وجان يا وارثا بالقرآن أمراويا للصوان يا من بقول الأدنان يعيش بين الإنسان يا لملتان بنياني أنت كشيخي جرجاني لا سيما صحباني في النطق بل في البيان كوجاني وغيراني وراشدي للأغاني أنقذته بالقرآن على حبيب الرحمن يا ربنا يا ديان طول حياة البيان مع دوام الأمان بجاه شيخ التجاني كي شيخنا من شيطاني وشارب للجماني بشيخنا محي الدين عبد القادر
جيلاني يا ربي أيد أناني على اتجاه الأعيان بواسيل مرجاني في سائل لبلدان ثم صلاة الرحمن على رسول الأجنان موجانا بالبيان ثم أتى بالقرآن وآله والإخوان والسابقون للإحسان والتابعين القرآن وكل ما قالها. بسم الله الإلهي إلى في قريش إلى في مريلة ستاه وليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين. آمين. وعلى آله وصحابه أجمعين. آمين. آمين. Ọlọ́run kágbárí gidá ó mà pẹ̀lú ń dá sàlátì. Ọlọ́run kágbárí gidá ó mà pẹ̀lú ń dá sàlátì. Pẹ̀lú Sheikhu Sulaimana ilé ìyá ẹ̀yìn odi. Pẹ̀lú Sheikhu Sulaimana ilé ìyá ẹ̀yìn odi. Gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Ọlọ́run kágbárí gidá ó mà pẹ̀lú ìdá sàlátì. Pẹ̀lú Sheikhu Sulaimana ilé ìyá ẹ̀yìn odi. Gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Àlékún kí Ọlọ́run àlékún gẹ̀rẹ̀ tí a tọrọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àfẹ́kùbọ̀ àwọn oore wọ̀nyí kó máa bá gbogbo àwọn ẹni Ọlọ́run lápapọ̀ yẹrùgùn mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí nínú ilé yìí gbogbo àwọn tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n tọ́ wa àwọn tí wọ́n rọ̀ wá àwọn tí wọ́n ní gbólóhùn kan àbí méjì nínú ìgbésí ayé wa tó padà fi wá rí bó ti rí àwọn tí a mọ̀ lóore fún wọn níjọ́ tí wọ́n ń ṣe é tá a kí wọn àwọn tí a mọ̀ tí wọ́n lóore níjọ́ tí wọ́n ń ṣe é tí a fi àìmoore rọ́pò fún wọn jọ náà àwọn tá a bú nú wọn àwọn tá a ṣépè fún nú wọn àwọn tá a padà lu ọmọ wọn di nítorí pé wọ́n lù wá pé ká lọ lé kéwú àbí ká lọ lé ìwé àwọn tá a sọ fún pé ẹ̀yin ni Ọlọ́run nu àfààyín lẹ́kọ̀ọ́ Ọlọ́run lọ́wọ́ kò ní dá fún yín ọmọ tí yín náà jẹ́rú ìyà bẹ́ẹ̀ àwọn tá a pè láláyọ̀ ọ̀nù sọ pé kí n ti yín pẹ̀lú mi ẹ lè rántọ́ ọmọ yín náà tó ṣe pé ìdásí ọ̀rọ̀ wa ló sì padà jẹ́ kọ́rọ̀ wọ́ darí sí tó darí sí ọ̀rọ̀ ìmọ̀lá ulẹ̀ tí àbùká ní. ọ̀rọ̀ ìmọ̀lá ulẹ̀ tí àbùká ní lákìní láì khayra tí kọ́dẹ̀ hádání. gbogbo irú wọn bẹ́ẹ̀ ọlọ́mọba sàlékún kẹ fún wa. àmín. mo kí ìjókòó àwọn àlùfáà bàbá wa Tahqiq ṣéwù wa Mélòó àfa wa ọmọ àlùbáríkà àlífà wa ní Ìgbẹ́tì màámi wa ní ìlú Ẹdẹ invitation card Ẹdẹ 5 ní bẹ̀rẹ̀ lọ́wọ́ mi báyìí. bàbá bàyà gbogbo ẹlẹ́ẹ̀lì lọ pẹ̀lú ògbó Ọlọ́run. ìṣẹ́ ìlànà kọ́ mo sì ti gba ìsìn lọ́wọ́ màámi pé ṣé kí n máa wọ Ẹdẹ wọ́n ní máa wọ̀ wọ́n ní kò sí nǹkankan mo sì ti gba ìsìn lóhùn pé Ọlọ́run ò ní jẹ́ ẹ̀ máa padà sí ibú. mo kí àbáwọ̀ Sàrùmí
mo wá kí gbogbo ẹ̀yin àlùfáà àfáwa ti bẹ̀rẹ̀ àfáwa ní àgbàjì àfáwa Bùkọ́lá àfáwa Láre àfáwa Kẹ́hìndé Àtàtà àfáwa Alfulani àfáwa Fẹ́fẹ́ àfáwa nígbòdo fùtún ká kàsídà fún wa àkàwátì àfáwa Túnjí Kújí tìǹfù tọ̀ bàbá wa ní Akata òkì gbogbo ẹ̀yin ńláńláńlá tó yẹ kí n kí bẹ́ẹ̀ gbogbo yín mo kí o mo kí Alikazi ní ọlọ́run ní jí ó sùn ọ́ ṣe àmín a ti pàdé ń bì kan nísìn 10,000 náà ló kò náà bẹ́ẹ̀ ó tún kú bí táàtò pàdé lọ́la ibi tí ọba tó wá ní lọ yóò wá transfer owó bẹ̀ pé wọ́n lẹ̀ ń bọ̀ wá sí wá sí ní báyìí ní tí wọ́n ń ṣe ní o gbogbo ibi tó bá ti wá yóò san 10,000 ibi tí ọba wá ní ilé wa tí wọ́n fún káàdì yóò kàn pé wọ́n lẹ̀ fẹ́ wá bí báyìí wá sí wọn ò ní lè wá o ó sì transfer 20,000 tèmi tí èèwà àwọn tó máa pọ̀ wàláì bí tí máa ṣe é nu ọlọ́run wọlé pé àwọn tí wọ́n ṣe fáwọn àgbàlagbà lánàá láyè yìí wọn ò pòfo rẹ̀ wọ́n padà pìtàn rẹ lérí ẹ̀ ni wọn náà ò ní pìtàn bú ara lẹ̀ yìí máa wó bọ́ọ̀lù ọ̀rọ̀ yẹn ó já sí ní bẹ́ẹ̀ bá náwó fáwọn àbá ní tìtorí àìní bí àwọn àbá àti bẹ́ẹ̀ lọ́kàn tiwọn wọn wà ní jẹ́ wọ́n máa gbà lọ́wọ́ rẹ àkókò wọn tó wọ́n sà tó mú ọ ọlọ́run tó ní o lè máa ṣe báyìí ọlọ́mọdé ọlẹ́bí o àmín mo kí bàbá wa Khalifa fún bàbá wa Amiru Jais ọba tó ní ẹ máa rí gbé tó ní ẹ máa rí ṣe ẹni rí ṣe má ọlọ́run ní kọ̀dí rẹ̀ sí o àmín mo kí bàbá wa Fẹ́wùlì Halqa Allahu hayatuhu bàbá wa Muqaddam Solihin ọba tí ń fún yín létò náà ṣe kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o àtẹlẹ yìí lábì kan bàbá wa Àlífà ni wọ́n ní àti gbogbo tí ń jẹ́ sàláàtì lápapọ̀ ọlọ́mọdé tó mọ́ wọn lọ́wọ́. àmín. ìlàfi. bisimilahi rahman rahim ìlàfi Quraysh ìlàfi himrihilata shita'i was-sayf walyabudu rabba hadha al-bayt allazi at'amahum min ju'in wa amanahum min khawf. àmín. ẹ dákun gbogbo bíi tí ẹnu mi dé àti ibi tí òde mọ̀tọ́rọ̀ àfẹ́ríjì mo kí gbogbo àwọn ya wa nílé sàláàtì àwọn ya wa nílẹ̀ Ọ̀gánujà gbogbo àwọn ọ̀rẹ́ àbáwá bàbá ọ̀tẹ́tì tí kì í òfin àdìmọ́dé Akata ẹ bá ń kí gbogbo wọn ẹni gbogbo kálukú ni mo kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbí yìí kò gbọ́ rárá torí pé àwọn èèyàn ti sọ̀rọ̀ ẹ bá kan àfa àrọ́ ìdúwà yìí náà wá sí táwọn gan ti ṣe ń bọ̀ wá sí tí wọ́n ti ṣe okun etí tó ṣe pé a lè rọrọ ká má fẹ́ gbọ́ nǹkan kan mọ́ àmọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ní jẹ́ rí yàn yìí náà kò ní jẹ́ kí ọ̀rọ̀ mi ó pọ̀ wá sí ó wà nílẹ̀ gan-an tọmọ Nàìjíríà ń gbọ́ Kwara State à ń gbọ́ wá sí kan lọ́wọ́ nísìn lẹ́yìn ọdún mẹ́rin a máa gbọ́ ni mọ́lámù yóò fi dí hù ìbára ayámuhu. màlámù yà yí sí hù dárò làmú yà ń fa ùmá rọ́hábì liwa ìsọ̀yà ọmọ àwògàdá màlámù tó fi dí hù ìbára ayámuhu kánálì àmà àwòlábìhí mínàl ùdá máa ń kọ́sà máa làm yàrá òhù bí máa yàrá àrọ́ máa yẹ̀dínú ilẹ̀ yìí máa nà á. màlámù yà í sí ùdárù làmù yà ń fa ahùmá. bí Nàìjíríà bí tí ń ṣẹlẹ̀ Nàìjíríà yóò bá ti jẹ́ wàásù fún yàn tó sì jọ wọn Nàìjíríà. màlámù yà í sí ùdárù làmù yà ń fa ahùmá. rọ́ọ̀hábì
ọdí òsì di wá sí 100 tó bá gbọ́ ọgbọ́ ṣeré ni kò lè wúlò fún. malamu tó fi di ibaran ayamu. ìwòye Kwara State ẹni tí ó bá wúlò fún tọ́jú ọmọ ilẹ̀ yìí malamu kí ló yí. malamu tó fi di ibaran ayamu. ìwòye tilẹ̀ yìí ń pè sólè rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. malamu tó fi di ibaran ayamu. sólè jẹ́ bẹ́ẹ̀. kana liama. ìtò ń wí ní ntú. malamu tó fi di ibaran ayamu. kana liama awla bi minal uda. tó bá ṣe pé ètò ń ṣẹlẹ̀ nínú ọjọ́ Kwara tá ń lò lọ yìí àti nílọrin yìí ọmọ ilẹ̀ yìí tí ó bá rí wá sí gbọ́ ń bẹ̀ gbogbo ìgbàlẹ̀ yẹn ọmọ rìpítì ẹ̀ nínú ọpọlọ rẹ̀ pé sólè rí bẹ́ẹ̀ ni sólè jẹ́ bẹ́ẹ̀ ni sólè ṣẹlẹ̀ ni sólè wáyé ni sára lọrin lè ṣe ni sólówó lọrin lè ṣe bẹ́ẹ̀ ni sẹ́tálíkà lọrin lè ṣe bẹ́ẹ̀ ni sẹ́mẹ̀kúnnù lọrin lè ṣe bẹ́ẹ̀ ni sẹ́yìn lè rí ọ̀pọ̀ èèyàn lẹ́yìn rẹ̀ tí ó sì wọ ẹ̀yìn níjọ́ kejì tí ó sì ní rẹ̀yàn mọ́ ni. kanali ama awla bihi minal huda. ọmọ náà máa jẹ́ wá sí fún ọ ọmọ ọrọ̀ bí tó wọn náà wà wọn bí àṣẹ wọn lè yẹ̀mí náà ń sẹ́ àṣẹ wọn lè padà lẹ́yìn èmi náà àṣẹ wọn lè má fẹ́ràn èmi náà mọ́ àṣẹ wọn lè lé mi lé àṣẹ wọn lè lé mi lù àṣẹbílẹ̀ kẹ̀yìn sí mi ọmọ practice ẹ̀ lára ara rẹ̀ ọmọ òwò tó ti rò pé kò lè ṣẹlẹ̀ sẹ́nìkan tó jù wọ́n lọ tó bá ṣẹlẹ̀ tó ń tọ̀ ń ọmọ wa fi wúra rẹ̀ pé tọ́ àṣẹ abẹ́bẹ́ tó fẹ́ tó gbé olókì ṣubú tòǹtògì rẹ̀ ẹni tó ru ìyẹ̀fun kọ́ mọ́ ṣàfihàn nù. máa ń kọ́ sàmá lámúyàrá òhun bí máa yára. aroma yadinu ilayhi imana. nítorí rò pé o lè ṣe tó ṣeun lọ́mọ wa fi ya fọ́tò pé àṣẹ gbogbo nǹkan ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run àbí tí ìbá ti ṣe tán. ara lè yí ní blálà tó yẹ pé kò sẹ́ni tí wọ́n fi nà tí ò ní bó. gbẹ́rẹ́ ẹgbẹ̀rún ọ̀ràn kọ́dà agbára Súrátù Káfí ọ̀ràn gbangba ni ti ń sọ yìí pé bí wọ́n bá fi nà mí kọ́ mọ́ bò rárá nítorí lè ṣe ni kí ọlọ́mọdé wọn fi nà mí ogun rẹ̀ gẹ́gẹ́ mọ́jẹ̀ wọn rántí kó ẹgbà ìbò mi ni pé wọ́n kó ogun ọkọ̀ dùn ọ́ àbí wọ́n kó bọ̀ ọ́ wọ́n fẹ́ kó bọ̀ ọ́ wọ́n fẹ́ fi kó bọ̀ ọ́ kọ̀ wá bá ọ rárá o gbàgbé yìí hùn àdúrà tó kún fún ni pé mọ́jẹ̀ wọn ti rántí àti rè nítorí mi èyí tó ń wá sí àmọ́ a dúpẹ́ fọlọ́run a sì kí àbáwa authentic àmọ́ ká tó kí wọn yóò bá níbẹ̀ yẹn bá mú mi kànga èèyàn máa dúpẹ́ lọ́wọ́ okùn ni torí pé okùn la so mọ́ igbá tó pọn omi jáde bàbá wa Amirul Jaysh radiyallahu ta'ala anhu ajabu salami on man mata sara al-fadail fil wara bal asha umran saniya bata sara wa zikru yuhi mayitan fala rubbama mata allazi ma sala yasma'u aw yara mata kò kú o ẹni ẹrò kó kú kò kú o ẹ kàn gbé sí kòtò ni o. mata ẹni ẹrò pé ẹ̀rí mọ́ òun o ẹni àwọn tó lójú inú rí o ìwọ tó lójú inú tó yẹ kójú ìta nìkan ló ń wò ìwọ ló rí o. mata máa ń sọ̀rọ̀ àlìfàdọ́ ìlà fílíwọ̀rọ̀. kálẹ̀ ni tí ò kú ẹni tó yẹ pé kó tó kú ló ti yé àwọn èèyàn kalẹ̀ ẹni tó yẹ pé kó tó kú ló ti fi ọ̀rọ̀ kalẹ̀ tẹ́ mọ̀ sọ́npa rẹ̀ ẹni tó yẹ pé kó tó kú ló ti ṣe rere kalẹ̀ tẹ́ mọ̀ wò. báyìí aṣa òmùrán fani àtàbà sọ̀rọ̀
ẹni yẹn ń gbádùn ni o bàbá wa Amiru Jesse wọn ò kú nítorí jẹ́ àmọ̀ pé wọn ò kú ni pé à ń rí sí ọwọ́ wọn lára ọ̀tẹ̀ à ń rí gbígbàdúrà wọn lára ọ̀tẹ̀ kọ́dà ká tó máa rí ti àlífà gbogbo àwọn ẹni ọlọ́run tọ́lọ́ wọn gbà fún láyé wọ́n kọ́kọ́ yanjú ẹni tó tẹ̀lé wọn ká tó yanjú tọmọ wọn gbogbo àfa àtọ́wá ní tọmọ wọn wọ́n kọ́kọ́ yanjú kó o tó yanjú tọmọ kéwù tí ẹ náà ò ní tó. Amiru yanjú tàwọn èèyàn kan lẹ́yìn wọn wọ́n wá fi tọmọ wọn lẹ̀ wọ́n yanjú ẹ̀ kálukú wa sọ pé tó sì lè rí i ṣe òun náà ní tó ń rí i ṣe yìí o. à ń sọ pẹ̀lú àbá kọ̀rọ̀ àdìsí àkànníjẹta wọ́n ń sọ̀rọ̀ àlífà wa yìí wọ́n ní wọ́n ní gbogbo wáàsí rẹ̀ lèmi máa wò lérí Facebook àmọ́ ní mo sáyìn rẹ̀ àmọ́ ní mo sọ fún àjẹkà mo lé mi o àmọ́ ní kò sí wáàsí rẹ̀ kàtẹ́ mi èwo àmọ́ ní mo sáyìn ẹ̀ mo ní mo sáyìn ẹ̀ ṣé o lè alukọ bàbá sáyìn sí wáàsí téèyàn ń ṣe. màsíkìrù yìí mayi tá bọ́lárù bàbá mọ́tà lẹ́sí máa ṣàlàyé sí mọ́ àyàrá. àwọn kan ti bá ti àwọn ọmọ akéwù tí wọ́n pariwo wọn sáyé wọ́n ti bá ti wọn jẹ́ kí wọ́n tó kú láyé àwọn akú táwọn ọ̀rẹ́ nìkan dákọ̀ wọn mọ́ àwọn àfáà ní ọlọ́run tààrà wọ́n yanjú ọ̀rọ̀ àwọn ọmọ kéwú tí wọ́n tẹ̀lé wọn wọ́n yanjú tẹni tí ó mọ̀ wọ́n tún wá yanjú tàwọn tí ò tún ní mọ̀ tí ó dalẹ̀ wọ́n yanjú tẹni tí ó dúpẹ́ wọ́n yanjú tẹni tí ò ní dúpẹ́ wọ́n ti yanjú ẹ̀ lára bàbá ọ̀tẹ̀ yẹnyẹ níjọ́ wọ́n wá yanjú rẹ̀ ni bàbá ọ̀tẹ̀ náà dúró pé yanjú ọ̀rọ̀ mi síbi tó dáa tí àbẹ ọ̀tẹ̀ bá gbọ́ okò Amiru yóò sì máa gbọ̀n. bí ọ̀pọ̀lọpọ̀ ajánásì tí yọ̀ǹda àwọn àfáà tí wọ́n ń jánásì fún jọ́ mi pé yọ̀ǹda mi ìráyè ìgbọ́ ìrí níbi bàbá ọ̀tẹ̀ rí ìrí bí wá sí Amiru tẹ̀ ní rí bàbá ọ̀tẹ̀ tí Ọlọ́run lọ bìkan àbóhun yẹjú kankan kò sí. bàbá ọ̀tẹ̀ wà níjẹ̀bú àwọn àfáà tún máa wá ṣe kẹ̀kẹ́ tó lágbára Amiru Jesse àwọn ajánásì ti wà àwa tún máa sọ fún wọn ó kú jọ́ mẹ́jọ padà á sọ fẹ́ lómi ìlókòsù kan. ọkọ̀la Làmírù ó pè bàbá ọ̀tẹ̀ pé tọ́ láàárọ̀ la o sẹ́lẹ̀ ọ̀rìn tó bá wa ń bẹ̀ tó bá wa ní àbọ̀ ọmọ ọ̀bọ̀ tájọ lọ. La ilaha illallah. kò sí ní létí ẹ̀ bàbá ọ̀tẹ̀ ti lọ Jẹ̀bú fún ájà tiẹ̀ tó bá lọ àwọn àfáà níwàásí lẹ́kọ̀ọ́ wọn sọ fún wọn wá múra tí wọ́n kú ọ̀lẹ́ rọ̀lẹ́ wá sí alẹ́ ní pétọ̀ àwa ti fẹ́ wọn lọ́wọ́ kọ́ sí bá wa ń bẹ̀ nísìnyẹn àbọ̀nsẹ̀ nǹkan ni ọ̀pá ń tí ń ṣe tì níjẹ̀bú yín wọ́n ń sáré bọ̀ láti Jẹ̀bú pẹ̀lú mọ́tò tó yẹ pé àwọn tí wọ́n rí tọ́wọ́ mọ́tò káwọ́ lé ní pé yéè nítorí kọ́mọ̀ létí iṣẹ́ tá fa rẹ̀ fẹ́ bẹ̀ sọ́mọ̀ pé yọ ọ̀yà báyìí ni kèdè pọ́mọ̀ pé yọ ọ̀yà pé sáájú ń ṣe ní ìṣe lára wọn kí wọ́n kó tiwọn lọ ń ṣe bìnnì yẹtọ̀ báàlì pẹ̀lú ẹ̀mí tó mọ́ ipe yín sàkájọ rẹ̀ ńjọ kan ẹni ọbẹ̀ dájọ́ kò sinmi ẹni wọ́n ń kájọ sí lọ́wọ́ náà ìṣe jìbìtì ẹlòmíì dájọ́ àmọ́kọ̀rẹ́ ni dá sí lọ́wọ́ orí yẹn kìí dájọ́ sí lọ́wọ́ wọ́n padà náwó ni àbọ̀ tẹ ọ̀dàlẹ̀ àfà àwọn àfà náà ọ̀dàlẹ̀ òun náà àìdàlẹ̀ ara wọn níbi rí báyìí o wọ́n sọ̀rọ̀ láti wí bẹ́ẹ̀ agbára ògùn ọ̀ká yìí ti ń ṣẹlẹ̀ sí bàbá ọ̀tẹ̀ yìí o kìnìkan ní lò kìnìkan ní sà kọ̀ọ̀ká àwọn náà ti ń bẹ̀ ń lu yìí pẹ́
dídá fún yẹn tó ṣe déédéé oògùn adáàmọ̀ èyí tó ṣe déédéé àṣírí adáàmọ̀ èyí tó ṣe déédéé pọ́wọ́ bìkan adáàmọ̀ aṣọ fún gbẹ́lẹ́ yìí ọwọ́ tẹ̀lé bọ́ bìkan ni eléyìí sàdúrà ni eléyìí sóògùn ni àmọ́ eléyìí ò ṣe kankan àníyàn àwọn àgbàlagbà lọ́fẹ̀ẹ́ lé yẹ. bàṣíkìrú lórí máyé bá ń bọ̀dà rú bàmá máa tẹ̀lé sí máa ṣàlàyé sí máa àròyàrọ̀. dákun ibẹ̀ kí n pẹ́ ń bẹ̀ ọlọ́run wọlé gbogbo èyí tí ń ṣẹlẹ̀ yìí náà báwa fi ṣe àlékún kẹ́hìndẹ̀ fún bàbá wa Amirul Jaysh. wọn náà wàá ṣe ọmọ rẹ fún ìyá rẹ àti bàbá rẹ sì jẹ́ ọmọ rẹ lọ́dọ̀ àpá rẹ jẹ́ mùrídìí rẹ lọ́dọ̀ ṣéwù rẹ púrúfù ara rẹ mọ́ púrúfù bí bàbá rẹ ti tó àbí bí ìyá rẹ ti tó àbí bàbá rẹ ti tó rárá wọ́n gẹ́gẹ́ ni ó púrúfù bó ti tó wò ó bí wàá sí yẹn gbọ́ bàbá wa Wàkílù. bàbá wa Wàkílù. ok lóòótọ́ ni ìjẹ́ ìjọ ní tèkó òní ní àbí òní ní tilẹ̀ yìí. wọ́n wá lè kó ọmọ náà ni. ok tọ́ ẹgbẹ́ ló tóbi. rí i pé bàbá ọ̀tẹ́ ó túnra rẹ̀ bí òwí bẹ́ẹ̀ ní ilé ojú ẹkúnjò ní wọ́n ní àwọn ọ̀ràn ọmọ kéwù kan bẹ tí wọ́n kì í sábà jèrè àpá àfi táníyà àwọn tó bí wọn bá dà gbogbo ọmọ kéwù ọ̀dọ̀ ọ̀dọ̀ mi mo gbé ọ̀dọ̀ àbúrò yá mi ni ọ̀dọ̀ ẹ̀gbọ́n àbá mi ni pé lálùbáríkà àbí díẹ̀ nínú wọn ẹ má bínú o àwọn tí ọ̀dọ̀ lálùbáríkà nínú wọn àwọn làwọn tó ṣe pé ẹni tó bí wọn tó mú ọmọ kéwù lọ́dọ̀ tó mú ọmọ rẹ̀ pé lè kéwù lọ́dọ̀ àbúrò mi àníyàn rẹ̀ ló fi mú un lọ ọmọ kéwù tí wọ́n mú lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ pé lè kéwù tó wá fi àníyàn rẹ̀ dúró yọ sọ sídìí púpọ̀ nínú ọmọ kéwù inú ẹbí wọn ì sábà sọ sídìí wọ́n jà túká ni o tí ó bá wá sí àníyàn rẹ̀ ń bẹ ẹni tó mọ ọmọ kéwù lọ àtọ ọmọ kéwù tí wọ́n mú lọ àtẹni tí wọ́n mọ ọmọ kéwù lọ́dọ̀ rẹ̀ tí àníyàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò bá pàdé ní dáadáa ọmọ òní bálàsì tí èlò tán mẹ́tẹ̀ẹ̀ta ló ṣiṣẹ́ lára bàbá ọ̀tẹ́ níbi ń rí báyìí gbogbo àbúrò èèyàn tí ń kéwú lọ́dọ̀ yẹn tí wọ́n jọ jẹ́ ẹbí kan náà ẹ̀jẹ̀ kan náà ẹ̀jẹ̀ wọn wọ́n jọ wọn gun gbogbo wọn ni yóò mọ púrúfù ẹbí kò ní púrúfù jáfa kó sì púrúfù jáfa lọ́dọ̀ ẹni ọkọ olóore fún un lákòókò ojú kó púrúfù ẹbí lọ tó bá púrúfù ẹbí kò ní ṣe ìdí mọ́ tó bá púrúfù ọmọ kéwú yóò ṣe ìdí mọ́. gbogbo ẹ̀ ló pé lára bàbá ọ̀tẹ́ ọwọ́ jẹ́ ń sọ fún ọ pé la taftakhir. la tabtakhir bi shaklika li'annaka lam takhluqu wa la tabtakhir bi nasabika li'annaka lam takhtaru innama btakhir bi akhlaqika fa anta allazi tasnaha. sọfí Allahu akbar. Allahu akbar. la taftakhir. la tabtakhir bi shaklika. ó ti dá tó yìí tó ń gbogbo èèyàn yìí má fi sakọ torí pé. li annaka lam takhluqu. wọ́n kọ́ dára rẹ̀ wọ́n dá ọ ni ó sì fi sakọ sọ ọbẹ̀ lọ́hùn kí ọ dá ọ bẹ́ẹ̀ ni ṣé wọ́n wù ló ṣe ọ bẹ́ẹ̀ ó ní sakọ ó dùpẹ́ pọ́lọ̀ ṣe òun ni. wala tabtakhir bi nasabika. mo púrúfù ọmọ alámọ̀yìn ni mí. li annaka lam takhtaru. wọ́n kọ́ ṣẹ̀ṣẹ̀ alẹ́ tí wọ́n ti bí ọ. innama btakhir. ẹni tí wọ́n bí nílé alẹ́ ìmọ̀ kan ṣáyé wa báwọn náà bá kéwú tí wọ́n sì lẹ́sìn wọ́n gbọ́ ohun rẹ̀ lé tiwọn náà. torí pé. innama btakhir bi akhlaqika fa anta allazi tasnaha. kí tó lè fi sakọ ni ìwà tó bá wù fáwọn èèyàn tó fi sọ sídìí lọ́dọ̀ wọn. ìwà tó bá wù sáwọn èèyàn tó fi sọ pé èèyàn lélẹ́yìí owó ló ní ni tó wá fi wà kún táwa kún ọ lé tòun tówó rẹ̀ kéwù ló ké ni tó wá fi wà kún tí wọ́n pọ́n ọ lé pẹ̀lú tó ní. bàbá ọ̀tẹ́ ọlọ́run fún un ní ohun ó sì mọ̀ ọ́ lò àmọ́ nílẹ̀ yìí àwọn tí wọ́n lè ṣe ohun rẹ̀ sí wẹ́wẹ́ ń bẹ̀ agbangba ni ti wù yẹn lọ dárú
ẹ lọ dárú ẹ lè dúró lágbà tá a ń ṣe àwọn tó ń ṣe tẹ̀síìrì kọ tí wọ́n ń kọrin tó fẹ́ wọlé kílẹ̀ ń pè yí o tó ń ṣe sùfúfù léwò ọmọ wa gbọ́ àwọn eríṣiríṣi ohun dẹ́rù ọmọ gbà ó pé àá ọ̀dà lè kó lè kó lè wo àwọn tó ń ṣe rọ́ìdù ọwọ́ àwọn wa pé àá ìwọ náà àmọ́ wọ́n ní wọn máa lò ẹlòmíì máa lò kápsù tí ń di erin rẹ bí ò sí fún wọn. ìnáwó bí tàkìrì bí àkàlà kíkà bá àrùtà lẹ́sìn tẹ̀sínà ọ̀hán. gbogbo ń tó bá jogún lọ́dọ̀ àwọn tí wọ́n bí ọ ìwà ló fi promote ẹ̀. mítìn lọ́nu bàbá wa ṣé olè alukọ gbogbo ń tẹ̀yàn bá jogún lọ́dọ̀ àwọn tí wọ́n bí kò tí ì tó sakọ kó tó di akọ ó di tó ọba rí wàá rẹ̀ fi kún táwọn yẹn wá tẹ́wọ́ gbà tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ ìwà ni lọ́lọ́run fún bàbá ọ̀tẹ́ pẹ̀lú gbogbo ntọ́rọ̀ bò mí. ó ní kàmjá ìlín. kàmjá ìlín mutawadi'in sàtàtàwádùn jàlẹ̀wù wà mú ma yí sí fi ilmihi. هدم التكبر فضله كبر ما هييت ولا تصاحب أهله الكبر عيب للفتى أبدا يكابر في له كمجاهل متوادئين. níwọ̀n náà lọ́lọ́run kò fẹ́ lómi ó wá fi ìbẹ̀rù ọlọ́run àti ìtìjú ó fi sọ ọ́ di púpọ̀ ó ti wí mi wá sí kan jẹ tálẹ̀ ìmọ̀ gbogbo ẹni ọba mọ̀ ké gbogbo tó bá mọ̀ tẹ́ ẹ̀ bá ti rí tìjú àti bẹ̀rù ọlọ́run lára rẹ̀ bọ̀dá ni ẹ mọ̀ pé ẹ mọ̀ pé láàbà wọn bọ̀dá ni ẹ mọ̀ pé gbogbo tó lè ké tó bá pẹ́ gbogbo tí ń bẹ lára ẹ̀hún tí ò fi tẹrí ba fáwọn tàná tí ò fi gbà fáwọn tìjẹta tí ò fi mọ àjùlọ lájùlọ ẹ mọ̀ pé láàpá bọ̀dá ẹ mọ̀ pé wọ́n bọ̀dá. ستتودع جهله ومميز في علمه. ọmọ ogun ọmọ sírí ọmọ sábì ọmọ àti ọmọ ayẹ gbogbo nǹkan lọ́mọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. àdàmà àtàkà kúrú fàdílàwù. gbogbo ntọ́mọ̀ náà wo nìkan ní ń dá lò kọ̀rẹ́ ni sọ̀pọ́tì ẹ̀ kọ̀rẹ́ ni kún lọ́wọ́ pẹ̀lú ẹ̀ gbogbo ntẹ́yàn bá ní tí ọba ti ráwọn èèyàn gbá gbé lárugẹ kò sóore ń bẹ̀ tẹbi nítorí tẹ fẹ́ràn àwọn àlẹ́ fi ń pè wọ́n sọ̀rọ̀ tọ́ni lọ́wọ́ àìsí ni àwọn míì tó lè pàwọn náà wà síse tẹbi torí ìfẹ́ ni àbí Ìlọrin ká wà yìí ni. àwọn àbúrò wà sínú máa ń bọ̀ kan. ṣé o ní alukọ tẹ bá lọ àṣùbà mọ́tíláṣí mi tẹ bá gbọ́ wá sí láàrin òru tó bá gbọ́ wá sí tí àfa mi ń ṣe nínú mọ́tíláṣí lásùbà ẹ̀rú ó sì bà ọ́ pé àá tó wá sílẹ̀ mi náà wá sí ọ̀sẹ̀ nìkan kẹ́ńbẹ̀ òun nìkan ló ti jí dé mọ́tíláṣí lágùn márùn ọmọ wa gbọ́ wá sí pé àá nílùú sẹ́ni náà lẹ́nìkan ò ní í ṣe pẹ̀lẹ́. wẹ́dà yìí tàkà búra máa hayá ìtàmàlà tó sọ ìmú àlàwù àlìkíbùrù àìbù lílìfàtà abàdà ìyùkọ́ bí òfin làwù. dákun ìfi ọwọ́ bíi lásán ẹ̀kọ́ tí mo fi ọkọ́ látara àfa àwa authentic òun ni pé. wàlìkíbùrù àìbù lílìfàtà wẹ́dà yìí tàkà búra máa hayá ìtà. ètí ń sakọ lára rẹ̀ òun bẹ́ẹ̀ pé kó fi ọ́ lẹ̀. dàyí tàkà búra. ètí ń gbéraga lára rẹ̀ òun bẹ́ẹ̀ pé kọ́ yọ̀ǹda rẹ̀ kó lè rọ́nà lọ. wẹ́dà yìí tàkà búra máa hayá ìtà bàlá àtúnṣe ìbú àhàlàwù. torí pé. alikiburu àìbù lílìfàtà abàdà ìyùkọ́ bí òfin làwù. gbogbo ẹni ọba lo ayé rẹ tó lo ayé pẹ̀lú rẹ lẹ̀ yóò rí ẹni rẹ rólé rẹ gbogbo ẹni àbá bá kú fún àbí ìyá kú fún àbí bàbá kú fún tó bá níwà rẹ tó lánìyàn rẹ yóò rí àìmọye àwọn èèyàn ṣèyá fún yóò rí àìmọye àwọn èèyàn ṣe bàbá fún yóò rí àìmọye àwọn èèyàn ṣàbà fún àbá máa wá dúró pé ọ̀tẹ́ ìmọ̀ ṣèyá ìmọ̀ ṣe bàbá ìmọ̀ ṣàbà ìmọ̀ ṣàmírù
ọ̀tẹ́ ò ní tẹ́. kí wọ́n ń ṣe é èmi ò rí kí àfa mọ́ ojú òkú mi kan tó bá yẹ rí. wọ́n tún wá yìnbọn ẹ̀tẹ̀ àwọn ọ̀rẹ́ lòdì. kọ́ wa pẹ́ kọ́ wá lọ́wọ́ láàárọ̀ kó tó wá wá rọ̀ wà láì rí rí. ó ti rì sí mu lọ. àbá máa wá ń tó kálukú láà fi kún pé wà láì tọ́ba wà ní kó wọ̀ tẹ́yìn èmi pẹ̀lú ìròyìn sí wọ́n sọ̀rọ̀ sí mi mọ́ tọ́ba ti Allahu Akbar wọ́n sọ̀rọ̀ sí mi mọ́ tọ́ba ti wá bí kọ́tẹ́ wọ́n sọ̀rọ̀ sí mi mọ́ èmi ní ṣe nǹkan èmi ní ṣe nǹkan nítorí ọba mọ̀ kó ṣe ń bí nǹkan mi iná ni wọ́n ṣe ń bí kọ́tẹ́ ní ti ń jẹ́ yẹn o ìwọ̀n ná ìnáwó ìnara ebi ń sọ fún Amiru pé níbi tá a jọ dì í sí ìdálẹ̀ yìí o pé bẹ́ẹ̀ ti tọ̀tẹ́ fún mi bẹ́ẹ̀ náà mọ̀ bá o bẹ́ẹ̀ náà lèmi náà ń lò pẹ̀lú ẹ̀ o àbá mi ti bà tọmọ kéwù rẹ̀ jẹ́ kó tó kú wọ́n bá kú tán àwọn tí ọ̀rọ̀ ọmọ kéwù lọ́wọ́ wọn bá wà dùn ọ̀nà àtọ̀ ní bàbá rẹ̀ ti jọ fún wa ó lè ṣe yẹn ọlọ́kàn bójú tẹ̀léwù ní ọ̀fọ̀kàn tẹ̀léwù àpẹẹrẹ tí Amiru wí ní tí wọ́n sọ ń pa ọ̀tẹ́ fún àbá mọ́ iná ní ṣe yìí iná ní ṣe yìí mo sì jẹ́rìí pé bí àbá Amiru bá ń bẹ láyé wọ́n máa pa á mọ̀ láṣẹ pé ṣe báyìí náà ni yóò ti máa ṣe lè ṣe báyìí nísìn yóò ti máa ṣe lè ṣe báyìí nísìn yóò ti máa ṣe ẹbí àtàwọn Amiru sọ̀rọ̀ kan ọ̀rọ̀ sírí kan wọ́n ní àwọn sọ̀rọ̀ ìbára wọn láṣìírí tó sọ̀rọ̀ yìí wọ́n ló wù mí kí n fọ àmọ́ lè pè mọ̀ wá torí mi rẹ̀ mo ti kọ́kọ́ sọ mo sì ní ìní fún yàn àmọ́ lè pè wá lè sọ fún kẹwàá jọ wá kẹwàá yọ̀ǹda rẹ̀ fẹ́ẹ́ méjèèjì wàláì bẹ́ẹ̀ ti wí fún mi nù náà ó wù mí kí n jùlẹ̀ fọ àmọ́ ní mi ìsẹ̀yàn kékeré lọ́wọ́ mi mo ní ìní kọ́ yàn àti ìfi wá fún ọ kọ́kọ́ lè pè mọ̀ wá ni wọ́n bá wá pè wá kí wá jùlẹ̀ fẹ́ẹ́ méjèèjì wọ́n wá lè pè mọ̀ tí a mọ̀ kọ́ níbi wọ́n dì í sínú ibi wọ́n dì í sínú náà ni ọ̀já o ẹni wọ́n bá sàdéhùn ògèdè kó tíráfù òsì gbàgbé ẹ̀ gbàgbé gbogbo tó ní jọ́tí wọn náà bá sí láyé òní rẹ̀ ní rántí rẹ̀ ó ti tíráfù kẹ̀tì ìkú tó ti gbàgbé àdéhùn Amiru ò sí láyé mọ́ ìmọ̀ rántí àdéhùn Amiru ò sí láyé mọ́ bàbá ọ̀tẹ̀ rántí àdéhùn dákun tó yọ lọ́wọ́ ètò ìmọ̀ bẹ́ẹ̀ kó o múnu o ti mọ níparí ẹ̀yin ya ọlọ́mọ méjèèjì tó masala yìí mọ́yàdọ̀ yín sẹ́rí níta jẹ́ yìí lágbá o níta jẹ́ yìí ọ̀làgbà àmọ́ wá kẹ́yìn tó lágbá jù bẹ́ẹ̀ lọ́tà ẹ̀ ti jẹ́ òun mọ́ ẹ sọ fún yín kọ́nà jẹ́ ẹ̀rí jẹ́ kéèyàn jẹ́ ìyàwó àfa ọ̀làgbà àmọ́ kò lágbá tó bí kéèyàn jẹ́ ìyàwó àfa àti lágbá tó nì kéèyàn jẹ́ ìyá àfa lọ́wọ́ lágbá jù ìyàwó àfa máa dùn jẹ bí ọba bí jẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjẹ ntúlásì bí ọba lóyún fún ó di ìyàwó rẹ̀ nánu kò sí kò lè ro ọkọ rẹ̀ yọ kó nu gbèsè ayé rẹ̀ mọ́ bí ọgbà ntúlá gbogbo ojoojúmọ́ lọ́mọ ẹgbẹ́ wọn lọlé wọn bí ọbí tún pọ́ mọ́ yìí wọ́n tún pè é kò sanwó skul wọ́n tún pè é wọ́n á pò sí ọ̀yà ní eré rẹ̀ dàrú ni wọ́n kọ́ bá sun ní kíní gbogbo jákèjádé wọn lọ ń sẹ́yìn nísì inú ọmọ á bì kọ̀fẹ́ jẹ́ ọkọ rẹ̀ nu ọwọ́ á fi jẹ́ ntúlásì tọ́ba tó pẹ́ tátẹ́gùn obìnrin burú tátẹ́gùn bá ti fẹ́ sí yóò tún wá rántí pé ọkùnrin yóò sáfẹ́ gbà náà ni yóò kàn tó gbé ọmọ lọ́dọ̀ àwọn àbágbà ni pé wà láyé àwọn yìí ń gbóná o èmi ọmọ tó ṣe o mo sì pè àfọ àwọn ọ̀dáhùn àwọn àgbàlagbà tó wá pè pé wá kọ̀fẹ́ máa bá a sọ̀rọ̀ wọ́n tún wá jọ kúnlẹ̀ ọmọ àní bàbá wo ló ti jẹ́ yóò máa jẹsẹ̀ mọ́lẹ̀ kọ̀fẹ́ rí kọ̀fẹ́ sọkọ rẹ̀ nu yín wá ń ṣe ń túlàsì sọwọ́n kéèyàn ṣe ìyàwó àfà ó ti lágbára tó kọ̀ lágbára tó nǹkan ètò sọ̀rọ̀ jẹ́ gangan ni ìyá àfa ẹ̀ ń jẹ́ ìyàwó àfa lọ́wọ́ báyìí ni o ẹ gbìyànjú kẹ́ ẹ wá di ìyá àfa gbogbo àwọn àfa tí wọ́n jòkó yìí gbogbo wa tá a jòkó yìí àwọn ìyá tí wọ́n ti di ìyá àfa wọ́n ti kó ìyàwó àfa wọ́n ti di ìyá àfa bí wọ́n pè wọ́n pọ̀ mọ́kọ wọn wọ́n pè wọ́n pọ̀ máwọ́ ọmọ wọn kò sí bẹ́ẹ̀ ó ti ṣe òun ló wá sọ̀rọ̀ jù ẹlẹtíra ìkẹrí àbàjẹ́ o ẹ méjèèjì rẹ fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ bí rí àbàjẹ́ sọmọ pé àbọ̀ onítẹ̀rẹ̀ àwọn àgbàlagbà dálíà òun ti júwe àwọn àfa kí ló wí. قوم
قوم عزيز دار لكنه يصل بي عن والدين ومولدي. ẹ̀yin ìyá ọlọ́mọ àtẹ̀yin ìyàwó àfa wọ́n ní ẹ lọ mọ̀ pé àwọn àfa قوم عزيز دار. àwọn àfa sọ̀rọ̀ fẹ́ o. عزيز دار. obìnrin nídìí quality mẹ́tàlá lára ọkùnrin àwọn àfa ò ní kankan bẹ́ẹ̀. قوم عزيز دار. ẹ afẹ́ mọ́ bínú o quality tóbìnrin fi fẹ́ yàn mẹ́tàlá ni ẹ ní kankan wọ́n fẹ́ yín torí ọlọ́run. عزيز دار لكنه يصل بي عن والدين ومولدي. ìmọ̀ gbé mẹ́tẹ̀ẹ̀tàlá wa wọ́n jọ mi. nítorí sẹ́wùlẹ̀ alukọ jẹ́ nsọ mẹ́ta ń bẹ̀ péré káwọn àti. káwọn àti sọ dárò lákìnnàwó. sẹ́wùn mi lò nínú quality tí obìnrin torí ẹ̀ fọkùnrin ni pé kí ọkùnrin ó gọ̀. quality tí wọ́n bí torí ẹ̀ fọkùnrin ni tí obìnrin bá bọ́ sí ọwọ́ ọkùnrin tó gọ̀. àbá inú rẹ̀ ó dùn gan ẹ̀ nígbọ̀n kankan. ẹ̀yin àfa ẹ ti lọ gbé jù ẹ ní quality ń lára ẹ ti gbé jù ó yọ bẹ́ẹ̀ náà sí. obìnrin láìkí ọkùnrin tó bá ní síkírìtì tẹnu rẹ̀ bò ní manu tó yẹ pé gbogbo ohun tó bá sọ fún kò ní sọ fẹ́ni kankan ọba ló wọn pa kò ní sọ fẹ́ni kankan ẹ̀yin àbá ẹnu yóò sì bò ìtòwò pẹ̀lú ìyàwó rẹ̀ bá jà sí tó bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ kò tẹ̀ rí àyè kò tẹ̀ síríọ́sì èmi ni wọ́n sọ fún pé kìíní àwọn èyí wọn bá fún ọmọ rẹ̀ pé yóò kó bọ́ọ̀lù ó ní ọmọ fáwọn àbúrò rẹ̀ lọ́wọ́ mọ́ yóò bá tiẹ̀ jẹ́nu quality ìyàwó obìnrin ọ̀fẹ́. àwọn obìnrin fẹ́ quality lára ọkùnrin quality kẹta náà ni pé wọ́n fẹ́ ọkùnrin tọwọ́ parí tọrọ wọ́ráyè gan-an fẹ́ pé wọ́n jọ ṣẹ́gun sí ni wọ́n máa lọ lóun dìrí tó wà báyìí ó dìrí yóò bẹ̀rẹ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ kí wọ́n bá tú tóun yóò sì máa tú tọrọ wọ́ráyè tí ò níbi tí ó lọ lọ́kọ̀ jòkó sí wọn àbárọ̀ àbọ̀sẹ̀ àbálẹ́ sẹ́yìn láyé bẹ́ẹ̀ àtòjọ́ kí òkò ti jáde létí ti wọlé jù. ẹ̀yin náà wọ́n yóò ta yín bẹ̀rẹ̀ àbá. àtòjọ́ kí mo ti jáde léyìí tí wọlé jù. jẹ́ àmọ́ pé quality kò sí. àwọn àṣìṣe. àwọn ìyá wa ní kí n jẹ́ yòókù ọmọ gbọ́n. káwọn náà fi sọ ìjà àrùbọ̀ lákìnnà hàn. àlébà wọn gbẹ tí nínú quality tí obìnrin máa fẹ́ lára ọkùnrin wọ́n fẹ́ obìnrin tó yẹ pé kò ní òun ṣe pẹ̀lú àwọn obìnrin kankan tó hẹ́ẹ̀tì obìnrin tó hẹ́ẹ̀tì gbogbo obìnrin tí èyí fẹ́ gbọ́rọ̀ obìnrin tí ò ní òun ṣe pẹ̀lú wọn tí ó ṣe pé òun nìkan ni. sọ̀rọ̀ yìí tó yẹ pé àwọn jálàbí yín obìnrin ọmọ kéwú obìnrin bẹ́ẹ̀ lọ́wọ́ àṣì obìnrin àsàlátù obìnrin wọ́n gba kámú ni. tó yẹ pé kí wọ́n kí obìnrin ọ̀sán wà pọ̀ wọ́n fẹ́ ẹni tó ṣe pé òun nìkan ni ọmọ bá fà tó ẹ pé tẹ bá dákọ obìnrin mi létí ẹ yọ ọmọ sẹpẹlẹ pé abẹ́lẹ́ rí bú yín ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ má kó bá mi àwọn ọkùnrin tí ọmọ ní ẹ má kó bá mi tẹ bá dákọ obìnrin mi létí wọn làwọn obìnrin fẹ́ràn
ṣé yàrá àdéhùn quality yìí o. káwọn pé wọ́n gbà yín torí ọlọ́run ni. ẹlẹ́kẹ̀ẹ́ni kí n sọ kán sí àbí ẹlẹ́kẹ̀ẹ́rún kó pé márùn-ún. nínú quality tó bẹ̀rẹ̀ máa tẹ́ wọ́n tẹ́ kí ọkùnrin ọjọ́ ń napa. ń napa. tí ò ní ṣírò ní tí ọ̀nà tẹ̀pẹ́ tí máa ń béèrè owó lẹ́ẹ̀mẹ́wàá tó bá lọ́bẹ̀ tán lónìí tó fún 10,000 tó bá dọwọ́ ọ̀sán tó ní ọbẹ̀ ni àwọn ọmọ ń ṣeré fún wa dànù kọ́ wa ní kíláàsì àṣẹmí ni tó pé 10,000 ló fún lánàá tó bá tó wá béèrè pé lórí wa ní yóò sì tó 12,000 kọ́ máa bí pé à débi 10,000 la ṣe tàná tó dànù kí ló tún jẹ́ kí sílẹ̀nu ànásò ní ọbẹ̀ tuntun léwó kó lè nánà àpà kọ́ mọ́ béèrè chẹ́ńjì àná ẹ̀yin àfa àtẹ fa ọmọ kí olówó oúnjẹ àfa àti ọ̀ràn tí ìyá rẹ̀ tó lè náwó ndílé ìyá tó lè náwó ndílé bàbá táwọn àbúrò tí ó lọ léyìn oníjọ gbádùn yóò béèrè chẹ́ńjì ìjẹta pẹ̀lú pé ìyá ìyá ọ̀dà bíi pé ó kọ́ lówó kan nítorí ìdí ìtura yìí ló kọ́ padà padà fún ìrọ̀bà. ẹ̀yin ìyá wa méjèèjì tẹ jẹ́ ìyàwó àfa wa mo sọ fún yín pé nẹ́sùn wo la ti lọ. àti fún ẹrù lákìnnáwó. yẹsà ó sòrò fẹ́ torí pé quality ti ń bẹ lára wọn quality tẹ̀yìn ọ̀la ìkìlọ̀ títí ni ṣùgbọ́n ni ọba wa fi sùúrù àtayọ ọkàn àti ọjọ́ ọ̀la tó fi fara mọ́ ní tó bá rí lára wọn. Nasiru wa ni yasilu bí awalidayni wa mawlidi. yóò gbádùn tí wọ́n gbádùn rẹ̀ ní fámìlì wọn rí tó wà lè rọ́jú tó gbọ́ tẹ̀ ń gbọ́ ẹ máa gbọ́ o àbẹ́ máa ṣe dípẹ́ gbọ́ ẹ máa rí ẹ máa wá kájú ẹ níjẹ́ wọ́n ká ojú yín ẹ̀ ń gẹ́gẹ́ lẹ́ẹ̀ máa ká ojú fúnra yín ẹ máa mọ̀ ẹ máa wá dì náà ìpẹ́ mọ̀ yàwó àfáàrẹ kèé yọjú ní òun kọ́kọ́rọ́ kí lọ fẹ́ wò ntí ọbọ ọnu jẹ lórí ibi kọ́kọ́rọ́ mu bàtà kan wò ó torí ò lè rí ntí ó dùn mọ́ yàwó àfáàrẹ òní máa sọ pé àájì kí ni ìyá kí ni máa ṣe wíwá tí ẹ ti pọ̀ jù bùkátà rẹ ò bí yá ni bí bùkátà rẹ bá bí yá kò ní wá nígbà tí ètí ìdí ẹ yọmọ wá náà ni kò sì sí táìmù tó lè wá ìyàwó ogún ni ọmọ àwọn sọ fọkọ rẹ pé ẹ dákun ẹ fún wọn lásìkò ni wọn sì fún wọn lásìkò ṣé wọn ò wọ́ fún wọn lásìkò tí wọ́n máa gbowó nígbà wọn ò lè transfer owó tó bá ti dé pé kò sígbà tó ń jálà bí ò lè transfer owó àti kò sígbà tí ò lè wá gbàṣẹ́. قوم عزيز داره لكنه يصل بأوالدين ومولد. obìnrin tó bá lẹ́nu mọ́ra àwọn ìyá wa yìí náà gbogbo wọn náà ni wọ́n rí ba ọgbà kámú ni o. ìdá wọn ní dágbára ju sẹ́yìn rí lọ bẹ́ẹ̀ yìí ń fura mà ní ẹlòmíì pàmì sílé ẹ̀wẹ̀ kọ́kọ́ rẹ̀ fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà lè. náà àwọn ìyá tó wọ́n jòkó yìí ọ pàmì sílé ẹ̀wẹ̀ tó sì mà pálẹ̀ lọ́kọ̀ ọ̀hún bá sùn ó sì pàmì sílé ẹ̀wẹ̀ ẹ̀yin wọn tí ì lẹ́yìn ọpọn mi ẹ kàn fura náà ní pé ń pẹ́ tó lọlé ló bíjà kí ni ń bíjà sí. kí ló lè jí fóònù ọkọ rẹ ẹ̀yin àfa náà ẹ̀yin náà ẹ̀tọ́ ọkùnrin gidi ẹ̀tọ́ àfa kí ló lè rìsífù tọ́lẹ̀tì sí kí ni lé ọ ta lọ fẹ́ pè kí ta lọ fẹ́ rìsífù fóònù wa bí wọn ní ìyá yìí ń bọ̀ ọwọ́ ń lọ tọ́lẹ̀tì ó lè tilẹ̀kùn mọ́ra rẹ kí ni bí ọ kí ni lé ọ nínú ilé ara rẹ ọwọ́ á gbé fóònù ọwọ́ ń sáré lọ tọ́lẹ̀tì ọwọ́ á tilẹ̀kùn ìyàwó rẹ náà ọwọ́ lè lẹ́tí mọ́ tọ́lẹ̀tì gbogbo ń tẹ̀sí tọ́lẹ̀tì mo ti rí ìwọ ló tó àfa èèyàn tó àfa ni ó tó àfa ọmọ wa fi hàn pé ìtó àfa yìí káńkọ́ lè jèrè ọmọ káwọn ọmọ rẹ ó lè lágbàrúkà obìnrin tó bá rí sùúrù rẹ̀ ṣe yẹ̀sìlú bẹ ẹni anwali dẹ́yìnì wọ́n mọ̀lídì. dẹ́yìnì wọ́n mọ̀lídì. gbogbo àwọn bàbá àwọn ìyá tí wọ́n doló kọ́ ńlá lónìí sùúrù táwọn tó bí wọn nínú o. mo sọ́ọ̀rì ẹ̀yin obìnrin ẹ má bínú ẹ̀yin tẹ́yẹ kì í sọ àwọn ìyá wa ní wí o ẹ lè rí ní tẹ́ ẹ fẹ́ tán lára àwọn ọkùnrin o. àbáwọn ọkùnrin tá a jòkó ìkọ́ ni rárá o èyàn fèlì ní ẹ lè rí tán o ẹ rí díẹ̀díẹ̀ àwọn ìtọ́ dáhùn kíkìkí tó kù díẹ̀ káàtó ẹ máa sọ fọlọ́ pẹ́sọ etí ń bà wá nú jẹ́ yìí náà já jèrè rẹ̀ lára àwọn ọmọ àmọ́kẹ́ dúró pé gbogbo ẹ̀ ní ọ̀dà náà ó ṣòro
ọlọ́run èsè bẹ́ẹ̀ tán ibi tó burú ni kọ́lọ̀ mọ́jọ́ kù sí fún wa. àmín àmín àmín. wá sí ìmínú sí ẹ̀yin obìnrin wá sí ìmínú sáwọn ọkùnrin wá sí ìmínú sáwọn àfa kí n tó wá parí ìyá kejì tí à ń tọrọ fún kalimatu shahada náà láàkì. gbólóhùn la ilaha illallah náà láṣẹ. méjìlá láàsì ṣe. méjìlá láàsì ṣe. ìwọ náà má sì sá lọ gbìyànjú kó ṣe. ìwọ náà má sá lọ gbìyànjú láti ṣe. ibi ìwọ náà níṣòro sí òun kó sì di rọrùn. ibi tí wọn náà níṣòro sí òun kó tó rọrùn. kí ni ó kọ ọmọ wa tòní. rọ́bíà rọ́díà ọjà sọ pé Allahu Akbar. ẹgbẹ́ ló ń tóbi. Allahu Akbar. ọlọ́run wọlé rọ́díà tó ti dùn wá nù yìí. ọlọ́run wọlé rọ́díà tó fi dùn wá nù yìí. tinú gbogbo wa ń dùn. tinú gbogbo wa ń dùn. ẹni tí bá máa rí àwọn òkú bá sọ̀rọ̀. ẹni tí bá máa rí àwọn òkú bá sọ̀rọ̀. ọlọ́run máa fi àwọn òkú hàn. tolúwa máa ń fi àwọn òkú hàn. tí bá ń rí bàbá mi Jésù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yóò máa rí wọn pé wọ́n rẹ́rìn ni. yóò máa rí pé inú bàbá ń dùn ni. wọ́n kí kó wá báríkọ ọmọ nù. pé wọ́n kí wá báríkọ ọmọ nù. gbogbo ẹni tó bá lára ara mi Jésù lásìkò yìí wọ́n máa rí pé wọ́n rẹ́rìn ni. wàláì wọ́n sọ pé báríkà ni wọ́n wí o. ọlọ́run wọlé àwọn bẹ́ẹ̀. ọlọ́run wọlé àwọn bẹ́ẹ̀. ajẹ́ akanyókù tí a tún béèrè fún báyìí. ìyá wa akanyókù tá a tún béèrè dùnú báyìí fún. ọlọ́run o. olúwa. wọ́n sà wọlé aṣẹ́wù sàlátì. wọlé aṣẹ́wù sàlátì. wọ́n yà àwọn tábà sàlátì pàṣẹ ẹrú ẹ̀ tó ṣẹ. wọ́n láyé àwọn tábà sàlátì pàṣẹ bẹ́ẹ̀ fún tó ṣẹ. ọlọ́run mọ́sàjọ́ ṣẹ fún wọn náà. ọlọ́run jọ́ ṣẹ fún wọn náà. bá a ti jòkó yìí. bá a ti jòkó yìí. ká tún wá jòkó tiẹ̀ náà. ká tún wá jòkó tiyín náà bẹ́ẹ̀. ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. olúwa jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. olúwa jẹ́ orí bẹ́ẹ̀. ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. olúwa jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. kábà bàbá òtẹ́ ọmọ aráyè ṣe é síra wọn. kábà bàbá òtẹ́ wọ́n máa ráyè ṣe síra wọn kọ́ máa sá gbogbo wọn sá sí àyẹ̀wò tó sá sọ̀ wọn. ó tó láwọn sọ pásẹ́jì jọ mi. ọkàn ni kíní bọ́kùnrin méjì. kíní bọ́kùnrin méjì. òun náà bóbìnrin méjì. òun náà bóbìnrin méjì. ọlọ́mọsà ṣe bẹ́ẹ̀. olúwa ṣe bẹ́ẹ̀. ẹ sàmì dáadáa. àmín. ní a ṣe gbólóhùn kalimatu shahada. a ṣe gbólóhùn la ilaha illallah. méjìlá péré. méjìlá péré. pẹ̀lú sígà tí baba ṣe wòlé alikọ́dá máa fi ṣe. pẹ̀lú. alladhina amanu wa tatma'innu qulubuhum bi zikrillahi ala bi zikrillahi tatma'innu alqulub la ilaha illallah la ilaha. ọlọ́run wọlé àyà wa tí wọ́n mówó wá nísìnyí. tí wọ́n mówó wá nísìnyí. aleykum salaam àmì ìyàbọ̀. owó àgbà náà ń tọ́jú gbà. nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ èmi jẹ́ nìkan. láwa kíba. ní ijọ́ tí àwọn àfàdé. àwọn àbágbà. ni wọ́n ń sunkún wọ́n ń jà fún ká. àfàwọ́ adé jọ́nà àfàwọ́ ni alájà àbùkọ́lá ìyàwó ìbéèrè mi. àfàwọ́ ni ìyàwó ìbéèrè mi. ìyá àbùkọ́lá ní ìyàwó béèrè mi. mo ní ìfẹ́ dà wọ́n ni tutu àbábá ti dé mo ní kíkọ́ èkó tí kò hàn hàn tún fún mi. èmi dédé àbábádé ń jọ́nà wọn ni ìyàwó ní sàlámù àlékún wọ́n ní wà àlékún sàlámù. ìyàwó kó ní wo jókòó ọba ọ̀sàlàtì ni kí ló dé tó jókòó ní wo jókòó sẹ́. ọkùnrin oní tẹ́ǹtì níwájú mọ́tò rẹ̀ àwọn àbá fẹ́ jáde. mo ní tá a bá kọ ẹlẹ́bọ̀ọ́lẹ̀
tá a bá wálé mùsùlùmí wọ́n yẹ kí mùsùlùmí lè gbà ní ṣebí torí ìmú wọn nílé yìí kí ló wá dé láti jọ ìtìmọ̀ tí dé láti ọdún mẹ́rin afáwa ni ìyàwó omi lójú wọ́n wá wọ àfáà lójú báyìí wọ́n ní máa lọ ìdẹ́ tá a fásitì tó wà dé ní ọjọ́ bíi mẹ́jọ mẹ́ẹ̀ẹ́dógún sí àwọn ni wọ́n wá mi wá wọ́n ní kí àfáà kùtì kọ́ wá mi wá àfáà kùtì wá pè mí wọ́n lè wá mo ti dọ́dọ̀ àfáà báyìí àfáà sí mi wọ́n ní ìyàwó ní ọkọ̀ ọkọ̀ túra ká sí mi mo fi àwọn àfáà dùn sọ́bì tí ń wọ ni ó bí ọmọ nulẹ̀ bọ́ọ̀ bá sì bí ọmọ wà láàkùnrin ọlọ́mọ ìjà níjọ náà ọlọ́run tó wá wọlé ẹjọ́ náà tó pé ìkákún ìtì ẹ̀ máa lọ́rọ̀ torí ìrírí rárá mi torí mo wà nínú ìbànújẹ́ tó gbà púpọ̀ kò wá ju oṣù mẹ́ta lọ àánú ọlọ́run wá dé sí ọlọ́run ṣàwọlé ọjọ́ náà gbogbo ẹ̀dá tìlú rẹ̀ ń ṣe ọlọ́run ṣàṣì ọmọ àlùbáríkà wọ́n wá wọlé ọjọ́ náà kó bá ń dáhùndá ìlú wọn ní ẹ bá ń ṣàdúrà. ẹni ọlọ́run wọlé àbí wọ́n ti wí. bisimilayi ka olówó aláwọ ka gbogbo tó ṣe fún yín tán náà ń dunú lónìí. ọlọ́run jà wọn náà lágbàdúrà ìbànújẹ́ òsì ní wọ̀. ìbànújẹ́ òní wọ̀. bisimilayi kúrò wọn lọ. subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun. Stay tuned for more interesting programs on My Naija TV.